Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá ní tilẹ̀ tòkò. So fídíò ilé náà continuation fẹ́ kàn sọ bó ṣe ń lọ lórí Yorùbá nation. Mo fẹ́ sọ kíní kan fún gbogbo ọmọ Yorùbá pé ìsìn agbọ́dọ̀ dìde agbọ́dọ̀ fura. Mo fẹ́ sọ kíní kan fún yín, mo rí àwọn fídíò tí Gani Adams tó náà ń kọ Yorùbá national anthem nínú Nàìjíríà. Mo kàn fẹ́ ṣàlàyé game tó ń play o. Ṣé pé tí Yorùbá nation bá fẹ́ ṣe wọn máa mú wọn máa pa wọn nínú kọ́ máa lọ fi ọlọ́pàá tírẹ́tọ̀ àbí àwọn mọ́tò. Mo ti sọ fún yín àwọn Gani Adams òun ní kọ́kọ́ àwọn ọba, àwọn elite, àwọn Afenifeku, àwọn ṣàkóra àwọn ìjọba, àwọn wèrè politician kan kóra àwọn jọ. Ṣé rí wọ́n ti rí pé a máa gba Yorùbá nation. Ẹ rí pé Gani Adams ó sáré bọ́ta ó ṣe fídíò tó ní ń ṣe Yorùbá nation tí wọ́n kóra àwọn jọ sábẹ́ sínú hall kan. So nǹkan tó fẹ́ ṣe ń sìn wọ́n fẹ́ hijack Yorùbá nation ni. Ẹ jẹ́ máa ti bẹ́ fún ibi tó ń lọ nìyẹn. Àwọn ọba wà ń bẹ̀. Because àwọn ọba yẹn wọ́n wà náà tó ń tì pẹ̀lú àwọn politicians pẹ̀lú àwọn olówó kan náà wà nílẹ̀ Yorùbá. Then àwọn politicians, àwọn governors wà nù wọn. Àwọn governor wà nù wọn tó ń fẹ́ lo Gani Adams. Kó fi jẹ́ pé in case tó máa gba Yorùbá nation, àwọn yẹn náà máa take over Yorùbá government. Ibi tí a fẹ́ jẹ́ kó mọ̀ ẹ́ pé wọn ò lè rí ṣe kò lè work. So ibi tí game tó ń play lọ́wọ́lọ́wọ́ sí mo sọ fún yín meeting tó ń ṣe lábẹ́lẹ̀ sí vigorously ló ń ṣe meeting yẹn gan lábẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Wọ́n ṣe fẹ́ hijack Yorùbá nation gbà. Òun náà wá ń sìn gbogbo eré tí gbogbo wọn sá sí mo sọ fún yẹn àtàwọn old governor tẹ́lẹ̀ gbogbo wọn pátá àti àwọn Afẹ́nifẹ́re gbogbo wọn. So bóyá máa hijack ẹ̀gbá náà wá ń sìn. Ìyẹn mo fẹ́ kí àwa tẹ́yìn agitate àwa tá fẹ́ kí Yorùbá nation dúró kò ń ṣe lórí irọ́ táwọn eléyìí wà. Kò dé ń ṣàwọn ọba tẹ́ pé ńgbà tí Yorùbá nídìí wọn táwọn ọmọ Yorùbá ń pè wọ́n tán dá wa lóhùn náà wá wà ní Yorùbá nation náà máa ń dábàá wá gbalẹ̀ Yorùbá tó ń ṣe máa tún máa rúlù wa rẹ̀ rí pé yàtọ̀ system tó ń fi rúlù Nàìjíríà náà máa fẹ́ fi rúlù wa. So we have to stop them now. Nítorí máa gbà ní kájọ fúnra wa oníkẹ́jẹ́ ká fún wọn nítorí máa gbà ní ká fún wọn. Because there will be rules and regulations. I will need any ọba wèrè kọ̀ọ̀kan bá dáná òṣìwò kọ̀ọ̀kan mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Because nígbà tí Yorùbá need ọba Yorùbá ò jáde lọ́ba. Àwọn ọba àdánù gbogbo wọn. Aláàfin ni onírìṣà ni gbogbo wọn pátá. Àfàwọn few tá a kan mọ̀ tó pé láti ilẹ̀ náà ti dúró de Yorùbá nation. Ṣé dáwọn ilé wọn rí pàṣẹ fẹ́ gbà sàn wọn fẹ́ náà àwọn bàbá ọba wo kò ní dá fún yàrá yọba náà. Kò ní dá fún yàrá yọba náà. Kò ní dá fún yàrá yọba náà. Àwa gba Yorùbá nation tán ẹ wá kórí burúkú tẹ́ ń ṣe Nàìjíríà yẹn ẹ wá kó lè wọnú Yorùbá ẹ̀tàn yẹn Afẹ́nifẹ́re gbogbo yín gbogbo game meeting tẹ́ ṣe lábẹ́lẹ̀ mórí ẹ wá ń lo Gani Adams pẹ̀lú àwọn OPC nǹkan tẹ́ ń ṣe ni ẹ lo Gani Adams pẹ̀lú àwọn OPC àwa fi tó cover Yorùbá nation wàláì Ọlọ́run ní fún yín ṣe ẹ máa tẹ́bọ̀ ni ẹ máa tẹ́bọ̀ gbogbo plan lábẹ́lẹ̀ ni ẹ máa tẹ́bọ̀ gbogbo yín pátá. Gani Adams wọ́n máa lù ẹ́ Aláàfin máa lù ẹ́ bó ṣe máa ń lo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó kó máa lù ẹ́ á tún gbawó lórí ẹ̀ bóyá gbawó lórí Abíọ́lá ó máa tún gbawó lórí wọ́n máa lù ó máa condemn ẹ̀ bó ṣe lù ú tó lo Àfọ̀njá tó fi ní kí Fúlàní náà tó lọ pa Àfọ̀njá sí Ìlọrin nìyẹn báláàfin ṣe máa lù ẹ́ náà ni ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ èmi ẹ̀ pé wọn náà ò gbádùn ó jẹ́ ìwọ̀n tó pé ó ní this what they call it dictatorship mentality ó wà lórí ẹ kó kàn jẹ́wọ́ ni wọn kó máa gánpá kiri bí rẹ̀ bí ẹbẹ̀ nítorí òpè bí mo tí ò rọ́ lárí bí táwọn bò fò tó gbóyin tẹjọ́ kóra yín jọ yẹn tẹ̀wé pé ẹ wọṣọ funfun bọ̀ inú yín dúdú bí olórí burúkú kalẹ̀ gbogbo yín pátá ẹ̀yin olórí burúkú làbí ẹ wá fẹ́ ajáàkì ẹ wá fẹ́ ní ẹ fẹ́ máa rúlù wá nílẹ̀ Yorùbá ó làwọn míì nínú àwọn tó ń kàpé fún Yorùbá nation tí wọ́n ń rí wọ́n rà wọn kan tí wọ́n expect tẹ́ tán ti ń support àwọn olówó kan náà ti ń support game ibi tán lọ ni mo ti ń já yín sínsìn ẹ lè rí yẹn ṣe láíláí we want new set of mind of people kò ń ṣe gbogbo ìtẹ́ wa tẹ́tí rú orí burúkú òfò nílẹ̀ Nàìjíríà yẹn ẹ lọ jókòó
wọ́n new blood àwọn tó pé tó máa ṣe eré kò ń ṣe àwọn ilé àwọn tó ń jẹ́ àwọn ọmọ yín yóò fò tẹ́tí rán abroad tẹ́ pé àwọn ẹwà náà tó ba Nàìjíríà jẹ́ tó yí gbogbo ilẹ̀ Yorùbá fi rí báyìí káwọn ọmọ yín àwọn akóra alábroad wọn náà fẹ́ lọ rú Nàìjíríà láyé kò ní jọ gbogbo yín tẹ́ pé Aláàfin from one way or the other tí bàbá yín rí ẹ má ti settlement Yorùbá nation ní settlement nínú Yorùbá nation no settlement orí òjòrí ni ọba kan òjọba ọba ò lè gbalẹ̀ anybody kó lọ ṣiṣẹ́ let ọba go and work àwọn ọ̀lẹ ló ń jọba ọ̀lẹ olè tọ́ọ̀gì ní gbogbo wọn tó ń jọba kí ni ẹ̀ ti mọ́ ogun lára wọn pẹ̀lú gbogbo tó fẹ́ jọba nítorí ọ̀lẹ alápá máa ṣiṣẹ́ wọn níbo fẹ́ ṣiṣẹ́ wọn tó máa lọ ṣiṣẹ́ fún wọn àwọn máa gbẹ́sẹ̀ lékenne kò sí gbogbo àwọn rọ́bìṣà yóò ṣì yẹn oná fẹ́ máa jẹ so lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń jáyé sí wọ́n ti fẹ́ hijack Yorùbá nation so ẹ dìde ẹ̀yin yàn ẹ dìde bí tó yẹ káwọn campaigner kan máa sọ̀rọ̀ sí yẹn ọ̀run tí ò necessary náà sọ̀rọ̀ sí tí ò necessary tẹ́ bá ṣe rí ṣé gbogbo àwọn tó ń campaign fún Yorùbá nation most of them àwọn tó ń campaign fún Yorùbá nation tí máa sọ̀tọ̀ fún yín àwọn people yìí náà ṣiṣẹ́ fún wọn kàn ń pariwo Yorùbá nation wọ́n ní kọ́ máa pariwo Yorùbá nation sọ̀rọ̀ tó bá ti tó time ẹ̀rí pé àwọn máa ní pé ẹja sọ̀rọ̀ àwọn bàbá wa ni wọ́n kàn dákẹ́ ni federal government ò fún wọn láàyè ni wọ́n gbàṣẹ lẹ́nu wọn ni wọ́n ṣe kinní kan ni wọ́n wá máa fi yẹn mu sí yín lórí òun ni gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń campaign fún Yorùbá ó yìí máa jáde láìpẹ́ nǹkan tó máa sọ kiri ní tàbá gba Yorùbá jẹ́ ṣàánú wọn ẹ̀rí wọn máa bá bẹ̀rẹ̀ sí ní pẹ́ kinní kan ṣàánú àwọn bá yẹn wọn lè sọ̀rọ̀ ní kí DSS máa gbé wọn èrò bala olè tó ń jẹ nílẹ̀ Nàìjíríà ló fẹ́ máa continue jẹ nílẹ̀ Yorùbá ibi tán lọ mú sọ fún yẹn so wọn fẹ́ kí power yẹn authority yẹn kó kúrò lọ́wọ́ wọn tàbá gbalẹ̀ Yorùbá àwọn òde fẹ́ we want Yorùbá on a neutral ground on a clean mind clean slate. We don't want all this bullshit. Àwọn tẹ́pọ̀ wèrè olè jìbìtì yẹn náà ti ṣe for over 90 years 93 years gbogbo 80 something years olè jìbìtì ti wà lórí wọn bá a lè fẹ́ kúrò lára wọn so those people cannot lè lead mọ́. Let's find youth who are open-minded, who have good vision, who have good mission for their own race. Kò kí ń ṣe irú àwọn bàbá yóò ṣe wọn kan fún wa tẹ́lẹ̀ so afẹ́ gbà fún wọn kó máa roll away again. So game tó ń play nìyẹn àwọn èèyàn dẹ̀ máa submit sí line nìyẹn because ọmọ alónú àwọn agitator tó ń parọ́ fún Yorùbá nation òun èyí tí ń já yín sí òun nígbìlẹ̀ ń rí àwọn míì tó ń ṣe furukẹ́kẹ́ ẹnìkan mọ̀ ṣe ni àwọn mọ̀ ṣe nìkan mọ̀ ṣe jọ ohun tó yìí fẹ́ já sí nìyẹn òun mò ń já yín sí wọ́n bí pọ́n àti mọ̀ yẹn lómi wà tẹ́ pé kò gbọ́ òun ọba rí ó ti gbọ́ pọ́ bá kan pọ́n bí pọ́n náà ti arrive ẹlòmíì wà wọ́n ti bá sọ̀rọ̀ lẹ́yìn ẹlòmíì gan gọ́fìnà ti pè é ẹlòmíì tẹ́ pé kò jámọ́ wọn kan kó tó di pé bẹ̀rẹ̀ sí ní pé Yorùbá nation ló jẹ́ kó dà kó ní bẹ̀rẹ̀ sí ní popular bí káwọn èèyàn rò pé bóyá ó ń sọ̀rọ̀ náà mi fi so wọ́n bí pọ́n ti arrive they believe they have arrived so èmi náà dàbí pé mistake lẹ́ ń ṣe wàláì tó bá sọ mistake tẹ́ ti ṣe ni pé ẹ tó bá mọ̀ pé Sunday Igboho máa jáde nínú yín kò nà ọ́ sókè bàbá yìí ti ń pariwo Yorùbá nation ọdún náà máa ṣe ọ̀nà ara tẹ́ pé gbogbo àwọn tẹ́yìn sọ pé gbogbo wọn máa wọlé bí ara ni èdè máa dì wọ́n gbogbo yẹn máa bára yín jà ní àtẹ̀yìn ex-governor wà ń bẹ̀ mo ti rí gbogbo yín o mo rí gbogbo yín ẹ̀yin ex-governor mo rí gbogbo yín ẹkún bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹkún bẹ̀ nu mítìnì ẹ̀ tí gbogbo yín ṣe yàlòyòlò tẹ́yìn wá bẹ́ẹ̀ máa hijack Yorùbá nation tẹ́yìn wá bẹ́ẹ̀ ẹ̀tí tó ń fọgbọ́n kírètì bẹ́ẹ̀ ṣe máa ṣe lábẹ́lẹ̀ ó ní Gani Adams fi jáde ṣe rí pé normally náà tó bá jà wá Yorùbá nation gangan la wà ní Nàìjíríà ká gbé flag Yorùbá nation ká máa kọ national anthem báyẹn kẹ́ tó mọ̀ wọ́n ti bo bẹ̀ yẹn DSS ti bo bẹ̀ yẹn ṣé n kẹ́tì ń sìn wọ́n ti bo bẹ̀ kẹ́ bá mi pé àwọn ọba yìí àwọn leaders àwọn náà lo DSS tó ń fi lọ fọ́lé Sunday Igboho àwọn náà lo DSS àwọn ọba àwọn leaders àwọn Afenifeku náà àwọn náà lo DSS kàn fi lọ fọ́lé Sunday Igboho àwọn ọba yìí ni so wọ́n ti fẹ́ gba Yorùbá nation lọ́wọ́ wọ́n fẹ́ hijack ẹ̀ lọ́wọ́ báyìí Gani Adams náà ń lò lọ́wọ́ báyìí fún wọn fi hijack mo ti fẹ́ sọ fún yín so ìmọ̀ kan tó fẹ́ ṣe wọ́n máa pín Yorùbá nation sọ́nà méjì ṣe bá rí Gani Adams wọ́n ti ń finance dáadáa kí àwọn OPC lè strong wọ́n á pín sí méjì ibi tán lọ nìyẹn wọ́n á gé sí méjì wọ́n wá wé bọ́n yẹn máa gbé bàbá wa Sunday Igboho mọ́ra ṣé n gẹ́ ti sè wọ́n tó ń pé bàbá Akintoye yóò ní gbà wọ́n tó ń pé bàbá yóò ní gbà wọ́n mọ̀ pé bàbá yóò ní gbà bàbá Sunday náà wọ́n mọ̀ pé kò ní gbà but àwọn bí pé
tó bá fa pé bá Sunday respect àwọn àgbààgbà yẹn gan láìmí pé bàbá òfò ní gbogbo wọn àtàwọn ọbọ òṣì àwọn bá dànù gbogbo wọn àwọn olórí bú ìyà ń jẹ Yorùbá dìde nísìnyí wá fẹ́ dìde àwa tẹ̀lé kò ní dá fún yàrá ìyá gbogbo yín kò ní dá fún yàrá ìyá gbogbo yín ní kúre ní jèrè gbogbo yín Yorùbá wa fẹ́ délé tán sẹ wá fẹ́ ní ẹ fẹ́ ajákiri Yorùbá nation wàhálà ní díjọ́ náà gbogbo yín ẹ máa yọ sẹ́yìn kọ̀ọ̀kan láìpẹ́ ẹ máa yọ sẹ́yìn kọ̀ọ̀kan ni because Ọlọ́run ló rin ilẹ̀ Yorùbá kò ń ṣe ẹ̀yìn Ọlọ́run àwọn fi hàn Yorùbá pé òun lòun rìn pé gbogbo ìmọ̀ yín tẹ̀ ń tú lẹ́yìn tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn pẹ̀láyé gbogbo yín kò ní òfo ní gbogbo ẹ̀ máa já sí òfo gbogbo rìkíṣí tẹ̀ ń ṣe lẹ́yìn òfo ló máa já sí gbogbo plan tẹ̀ ń ṣe lẹ́yìn òfo ló máa já sí then ìwọ billionaire kan náà wà nù wọn àtàwọn millionaires tẹ kóra yín jọ ẹ ṣọ́ra yín àmì pé Nàìjíríà ti kówó jẹ ẹ ṣọ́ra yín gbogbo òṣì tẹ́ ṣe Nàìjíríà àwọn òfẹ́ yẹn gbogbo òṣì tẹ́ ṣe orí burúkú tẹ́ ṣe Nàìjíríà yẹn àfẹ́ yẹn lẹ̀ Yorùbá we don't say ọmọ Yorùbá ní gbogbo but ẹ má kó style yẹn wá rárá the new way tí Yorùbá fẹ́ fi live kò ń ṣe gbogbo àwọn mindset tẹ́yìn fi ń live yẹn pẹ̀lú àwọn ọba yẹn they are the most useless one ṣé wọn favour lẹ Yorùbá àwọn ọba tó yẹ ká ọmọ Yorùbá máa wò bíi pé yes bàbá wa lélẹ̀ wọ́n ṣe bàbá tí pé yàn lásán ni wọ́n àwọn bàbá tí ò dá tí wọ́n ṣe gbọ́kànlé àwọn bàbá olè alátẹnujẹ oníjẹkújẹ ni wọ́n gbogbo wọn pátá from A to Z tó fi délé tó wọ 93 nu wọn àfi few ni wọn bí i pé àwọn olórí burúkú ọ̀bàyéjà àgbàyà àtàwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n pọ̀ ju àwọn tó dá lọ òun làwọn tó dá yẹn wọn sọ wọ́n kàn fi wọ́n lẹ̀ ni àwọn tó dá wà nù wọn. bọ́lẹ̀ lè rí ṣe láíláí lè rí gbàgá ní àdàm wọ́n ń lo ẹni àní bí wọ́n ṣe gbawó Abíọ́lá bí àwọn ọba yìí bọ́n ṣe gbowó Abíọ́lá máa gbowó ẹ̀ gbà mí sọ mọ́ yẹn máa gbowó ẹ̀ Gani Adams mọ́ yẹn gbawó Abíọ́lá tán pa Abíọ́lá mọ́ yẹn máa gbowó ẹ̀ bí wọ́n ṣe rán Fúlàní kó lọ pa Àfọ̀njá nílọrin bọ́n yẹn máa rán yàn kan máa pa ẹ̀ náà ní ó dà pọ̀ dẹ̀ ni ẹ̀ ò tí yóò jẹ́ padà lọ ìlú ẹ̀ gbogbo ilé ìtàn ṣe wọ́n á lo ìwó kan irú ẹ̀ máa ń bógun lọ ní ọ̀dẹ̀ ni ẹ̀ irú ẹ̀ kẹ̀ iṣẹ́ tó ń fẹ́ lù ẹ̀ fún lóye ìṣẹ̀fẹ́ máa ṣiṣẹ́ ẹ̀ ń sìn Gani Adams iṣẹ́ tó ń lù ẹ̀ fún tó ń rán ẹ̀ lóye ìfẹ́ máa ṣiṣẹ́ ẹ̀ ń sìn ó dẹ̀ lè rí ṣe gbà mí sọ fún ó ń tọrọ ẹ̀ náà ò lè rí ṣe mo kàn ní kí n jẹ́ káwọn èèyàn já sí pé yes wọ́n plan láti hijack Yorùbá nation lọ́wọ́ bàbá Akíntóyè àti Sunday Igboho wọ́n ń try láti hijack lọ́wọ́ Yorùbá in diaspora so wọ́n send gbogbo àwọn delegates gbogbo àwọn meetings káàkiri nílẹ̀ Yorùbá ní diaspora tó máa ti ń ṣe meeting ẹ̀rù wọn máa nice gan máa gentle gan ẹ̀rí pé gbogbo meeting gan máa kún lọ́tún lósìnsìn wọ́n rán wọn wọlé Yorùbá nation náà ṣe bọ̀ bí wọ́n ṣe máa control tó yí politics and agbára ilẹ̀ Yorùbá á padà sọ́wọ́ àwọn bàbá tá à ń pè ńgbà tí tẹ́bí ń palẹ̀ Yorùbá tí yà ń jọmọ Yorùbá tán dáhùn àwọn yẹn náà gbé fún ká máa rúlọ a máa tún máa bọ̀ wọn bí kábíyèsí ọba òfò ọba àdánù ikú bàbá yìí yóò ṣù wá nídìí gbogbo yẹn mọ́ àyíkóṣù lọ ńgbà tá nídìí ọba ààrẹ náà àrí bàbá kan kó yọjú ẹ lọ ẹwádìí sẹ ọ̀nẹ́fẹ́ àní bàbá kan bàbá ta ní ni Professor Akíntóyè bàbá ta tún ní ni Sunday Igboho àwọn tó dúró tí ọmọ ilẹ̀ Yorùbá nìyẹn àtàwọn tó ń agitate ní tọkàntọkàn irú ìyàwó olóògbé Abíọ́lá wọ́n rí pé ó ti lọ wọ́n rí pé ìrìn ìwúmọ̀ yẹn ti gùn gan òun ní Gani Adams jáde gbogbo wọn ti sún wá sí Yorùbá nation so ẹ ṣọ́ra fún wọn sìn gbogbo wọn tó ń pa Yorùbá nation mọ́ ẹ máa já àkè tó máa túwìsì tó máa jágbà náà wá o ẹ láti ṣọ́ra ẹ láti súnra kí o ẹ láti súnra kí ibi tó ń lọ nìyẹn bí tẹ bá wo àwọn mítìn míì gan sìn gbogbo wọn sìn mítìn yẹn gan ti ń yàtọ̀ sí ti tẹ́lẹ̀ gbogbo wọn ti dúró tán fún Yorùbá nation láti gbà gbogbo wọn òṣì tó ń ṣe nílẹ̀ Nàìjíríà náà fẹ́ máa continue ibi tó ń lọ nìyẹn yes tó bá tún ṣe ń lọ màmá bẹ́ẹ̀ sí bọ́n bá ṣe ń plan bọ́ yẹn bẹ́ẹ̀ sí màmá já yín sí then ara àwọn àfóòfò àwọn ṣéèkì dáadáa àtàwọn pásítọ̀ òfò gbogbo yẹn lọ jókòó ẹ ṣọ́ra yín àwọn òkú gbogbo yẹn jẹ́ lọ ṣọ́ra yín ẹ kó lọ jókòó ẹ̀rọ ẹ̀sìn ọ̀rọ̀ Yorùbá ò fẹ́ sìn àwọn òǹṣẹ́ sìn ẹ gbàgbé ẹni tó bá mú ṣẹ̀sìn ẹ̀sìn wọ lóní you are free to serve any religion or to worship any religion ẹ lè má sọ pé ẹ̀sìn kan ò da ẹ̀sìn kan lè kan ò da ẹ kórè burúkú lọ ẹ̀yin òṣì ẹ àyè ṣéèkì òṣì àti ẹ pásítọ̀ fàdánù yìí ẹ kórè burúkú lọ nílẹ̀ Yorùbá ẹ ti ya wèrè ni tẹ́sí bá jẹ́sìn ìwọ nìkan ṣọdọ́rùn mọ́tọ́ ni
ṣé o mọ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́run ni ṣebí illusion lásán ni gbogbo yẹn kàn gbé sórí pé ọ̀run rí báyìí everything rí báyìí ta ló lọ sọ́run tó dénú gbogbo yẹn ti ya wèrè ni tó bá ní kẹ́ lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀fẹ́ kú ẹ̀yin wèrè yìí ẹ̀ bàbá òfò àbá dání gbóhùn dẹ̀ ti dàgbà yorí burúkú kalẹ̀ ẹ̀yin ló ṣì ṣéèkì ìmáàmù pásítọ̀ fàdánù gbogbo yín ẹ̀yin ló ṣì kílẹ̀ fi ra yín pé ayé ìjọ àmàna oníkàkú ṣẹ́sẹ̀ tó bá wù ní ẹ̀ wá ní pé wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá nílẹ̀ àbọ̀ra wèrè àfà ló máa sọ bẹ́ẹ̀ wèrè òpònú ẹ̀dá ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí òpònú àwọn tí ò rí náà àwọn ọ̀dẹ̀ tẹ́pọ́n ti kó lẹ́rú wọn sọ èdè wọn náà sọ lárúbáwá èdè elédè lẹ́ ń sọ ẹlẹ́yìn fi ń pẹ́ Ọlọ́run ṣé èdè tọ́lọ́run fún ọ tó fi dẹ́yìn ṣẹ́yìn ló fi pẹ́ Ọlọ́run ni èdè lárúbáwá lẹ́ fi ń pẹ́ Ọlọ́run èyí náà mú báìbù wọn á kọ̀tàn fún yẹn máa bẹ̀rẹ̀ sí ní kàtó nítàn nǹkan tó nítàn ẹ lọ́pọ̀lọ́ yín ni àwọn olórí burúkú ifá náà àwọn olórí burúkú ifá tẹ́ pé ifá róòṣì ifá ọ̀dánù ifá wèrè tó ń tẹ̀ kiri àwọn onírò òfòṣì ṣé ìpẹ́ Ọlọ́run dá ẹ̀sìn mọ́ Yorùbá ni Ọlọ́run dá ẹ̀sìn bó ṣe dá wa ni kò ṣe dá mọ́ àwọn ọ̀ràn mi ó dá ẹ̀sìn mọ́ Yorùbá ni tó bá jẹ́ pé àwọn olórí burúkú ifá àwọn olè oúnjìbìtì ara àwọn náà tó ń ba àbáláyé tí tọ́lọ́run dá mọ́lẹ̀ Yorùbá jẹ́ tẹ́ pé rọ́nà ń pa irú Lámídì ẹ̀kọ́ yẹ kó jọ ọmọ sọ nítorí pé gbóyìnbó ni Adéyẹyẹ yẹn àbádé yẹn náà kò yẹ kó jọba fẹ́ẹ̀kì lòun náà kò yẹ kó jọba ẹwú ọba Olówu yẹn náà kò yẹ kó jọba ẹ jẹ́ tí wọ́n bẹ́ sórí tọ́pìkì Olówu ṣẹ́rí tọ́pìkì Olówu yẹn ṣẹ́rí bàbá tó ń pè ní kí lórúkọ máa yẹn o Abíọ́lá Ògúndòkun àbí kí ló ń jẹ́ Abíọ́lá Ògún bàbá yẹn ó ti ya wèrè gan bàbá Abíọ́lá Ògúndòkun bàbá yẹn olóṣì àgbàyà ni ẹ bàbá yẹn olóṣì àgbàyà olórí burúkú ni ẹ olè bàbá òfò ìyẹn Abíọ́lá Ògúndòkun mọ̀ bá wí bàbá òfò bàbá àdánù ni olè àtẹnujẹ olè jìbìtì ló sọ pé bàbá yẹn máa tẹ̀lé àwọn bàbá yẹn olè jìbìtì òun náà fẹ́ di ọba jẹ ó mọ̀ pé bọ̀bọ̀ Rashidi kọ́lẹ̀ kó jọba ó mọ̀ but Tinubu gbé ó fún wọn wẹ́n tó máa control òun náà ṣe mú bọ̀bọ̀ amúgbó Rashidi tó jẹ́ Olúwo ń sìn náà fi jọba ẹjẹ́ ń jayé sí ṣẹ́rí bàbá Abíọ́lá yẹn tẹ́bá òfin ó náà ló ń kọ́ ààfin òun ṣe gbogbo ẹ̀ fún kí ló ń ṣe fún nítorí kó lè máa rí bí control Rashidi wá débẹ̀ tán Rashidi ò wá gbà fún mọ́ Rashidi wá gbà tẹ́bá dàrí ó mọ bàbá Rashidi ó mọ bá Olówu pé bàbá ẹ̀ orúkọ bàbá ẹ̀ Kọ́lá ó ní bàbá ẹ̀ ń jólé káàkiri o ńgbà tó mọ̀ pé tọ́ọ̀gì ni Rashidi ó ṣe fi jọba ó ṣe lọ́kọ́ ààfin fún tó bá yẹ kó lóṣì àgbàyà ní òpònú bàbá òfò bíi Abíọ́lá Ògúndòkun ni bàbá yìí olórí burúkú òṣì olóṣèlẹ́nu wọ́sẹ̀gbẹ́ bàbá àdánù àwọn bàbá òṣì òun ló kó wàhálà bàárà àwòdè ní bàbá yìí bàbá olórí burúkú Abíọ́lá Ògúndòkun yìí òun ló kó orí burúkú òṣì rẹ̀ ló kó bá ara òwòdè ní. àná òun kọ́ mọ́ṣáláṣí àwọn olórí burúkú àmọye owó tó gbà ṣé ò gbà ní owó tó pa àwọn Abíọ́lá ni àwọn olè àwọn bàbá tá à ń sọ náà bàbá àdánù tó wà lábẹ́lẹ̀ tó ń tààràn Yorùbá ni àwọn bàbá àdánù irú Abíọ́lá Ògúndòkun ni àwọn bàbá òfò àwọn bàbá olè àwọn olórí burúkú òṣì ni wọn. ó mọ̀ pé bàbá ọba Òwu ìyẹn Rashidi ó mọ̀ pé bàbá ẹ̀ tọ́ọ̀gì ni ìyẹn Kọ́lá lórúkọ bàbá Rashidi ọba Òwu ìyẹn Olówu ọ̀fọ̀wọ́ Kọ́lá lórúkọ bàbá ẹ̀ tọ́jú bàbá ẹ̀ máa ń sun léèyàn kiri ni lẹ́yìn ló tún wá lọ mọ́ mẹ́ tó rẹ̀ kó mẹ́ ń fagbó ń ṣe gbogbo ẹ̀ tó mọ yẹn ó mọ̀ ẹ́ kó mọ ògógóró mu gbogbo ẹ̀ òun wẹ̀ tó rò pé tó bá ti yọ ẹ̀ wá kó máa fún un lógógóró nǹkan tó bá wẹ̀ wá kó máa dá lára ní ẹni wò nìyẹn Abíọ́lá Ògúndòkun yẹn bàbá òfò bàbá àdánù ayé ẹ̀ máa bàjẹ́ ni ẹ̀ bàbá òṣì ẹ̀ bàbá olórí burúkú tẹ̀ ṣe mú yan ọ̀gàn ẹ̀ ló ṣì ọba yẹn jẹ́ òun náà Ọlọ́run á mú ẹ̀ ń sọ Olówu ọba Òwu yẹn Rashidi ó wá ń tójú ẹ̀ mọ́lẹ̀ wọ́n ń parí ẹ̀yẹ̀yẹ̀yẹ̀ olóṣì mo rí fídíò tí Àṣàbí tó interview ẹ̀ olóṣì bàbá òfò bàbá àdánù gbọ́ bàbá Abíọ́lá Ògúndòkun bá wí ayé ẹ̀ máa bàjẹ́ ní bàbá òfò oníkúre olóṣì gbogbo tó sọ gbowó dà tó bá jẹ́ àwọn bàbá tó jẹ́ bàbá tó lálàáfíà ṣó yẹ kó lùwọ́ jọba rárá ń bẹ̀ yẹn ni ṣó yẹ kó tẹ̀ súnmọ́ bẹ̀ rárá tó mọ̀ pé bàbá ẹ̀ gan tọ́ọ̀gì ni bàbá ẹ̀ hooligans ni bàbá ẹ̀ ń tó mọ̀ nítorí pé owó àrùkù mu ti mú gbó ó ti ń mọtí wàá rí bí control ẹ̀ wàá rí bí máa kó ló fi wá tí Tinubu lè fi support Tinubu ló fún ẹ lóòótọ́ fi fẹ́ràn kò sí nǹkan tó ń gbé ní bàbá Abíọ́lá jẹ kò sí nǹkan tí ò ń gbawó sí bàbá ẹ̀ kò sí nǹkan tí ò ń gbowó sí nílẹ̀ Yorùbá ara bàbá tó ń kòkòrò gba tó ń jẹlẹ̀ Yorùbá lẹ́sẹ̀ ní Abíọ́lá Ògúndòkun wọ́n pọ̀ báyẹn máa gbé wọn jáde díẹ̀díẹ̀ ó wà láwọn olórí burúkú ní bàbá yẹn. kúrò lọ́nà then mo fẹ́ sọ̀rọ̀ lórí mo rí Taribo West délé ìwé àpò òyìnbó máa fi sọ mo fẹ́ kọ́ tiẹ̀ Taribo West Kanu Okocha Victor Ekpeba àti Rufai ẹ̀yin ń sọ pé Tinubu ṣeré yìí
ògo òṣìlẹ̀ ní mo fẹ́ kí àwọn Yorùbá ń fẹ́ sọ̀rọ̀ kan fún ṣé bá wo World Cup 1996 yẹn ṣe rí àwọn tán play fún Tinubu kan wọlé ṣe rí àwọn náà dìtẹ̀ Rashidi Yekini yes ẹ máa sọ fún yín I know about it yes àwọn tán dìtẹ̀ Rashidi Yekini rẹ̀ Okocha mo mọ ohun dáadáa amúra dáadáa ní Holland ní Okocha yes nígbà tá a tún mọ mo tún mọ ní nígbà tó wà ní Frankfurt ní Germany àtúmọ̀ra ṣe é gẹ́tì ń sìn ṣe ní Taribo West àwọn ogun wọn lórí burúkú gbogbo wọn ló ṣì nítorí Ọlọ́run ọba lẹ́sàn ni ẹ jẹ́ tún tọrọ pàṣẹ World Cup yẹn dáadáa kẹlẹ́ kí n lè ṣàlàyé mi ṣe nígbà World Cup yẹn tán play Kanu fẹ́ jẹ́ kó jẹ́ òun lòun máa kọ́kọ́ jẹ́ tó máa score first goal fún World Cup bọ̀bí Rashidi ṣe square tó dá nìkan di net tó gbọ́n yẹn inú bí gbogbo wọn Taribo West wọn wá plan nínú team wọn wá ní kó máa fún Rashidi kó máa pass ball sí mọ́ ó mọ̀ ń sọ fún yín níyẹn gbogbo tẹ̀ ń wò yìí ẹnìkan tí ò join wọn ni Sunday Olise ní ò join group yẹn tẹ bá wò gbà yẹn Sunday Olise náà gbá ṣọ́ọ̀tì kọ láti center inú ti bí gan bí ra kí bó ṣe pé wọn fún Rashidi ń bọ̀ bó ṣe bínú gbá bọ́ọ̀lù yẹn ló fi wọlé yẹn Olise tẹ́wọ́ tó gbá láti center àṣírí bẹ́ẹ̀ lèmi sọ fún Olise àjọ wà ní ó wà ní open báyìí a máa ń ríra ó wà lọ́pẹ́ ní Belgium a máa ń ríra ní Olise yes ìpébà náà a máa ń ríra tó bá wá sí Wazobia bíi apalọ̀ kan bá a máa ń pàdé ń bẹ̀ mo ti bọ́ọ̀ náà pàdé ń bẹ̀ mo fà ní mi ò bá pàdé rí ṣe ní Taribo West yẹn olórí burúkú ayò ó ti ṣe nígbà tó gbogbo wọn ti ṣe ránu gbogbo wọn lọ gbogbo contract tó ń fọ gbogbo yẹn wé sí dáadọ́ Okocha báńkì kan lọ kó sí báńkì yẹn wé ẹ lọ yà Kanu náà yẹn náà kó lọ bí yẹn náà wé ẹ lọ mi ṣe ní Taribo yẹn ìyẹn ó kùṣẹ́ bí èkúté inú ṣọ́ọ̀ṣì ni ó wá dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ gbogbo àwọn aṣẹ́wó Italy yẹn ló máa ní kán dáwó owó aṣẹ́wó ló fi ń bọ́ra kí ni yẹn wèrè yẹn olójú dúdú bojú olóńgbò yẹn olóṣì yẹn Taribo West there that's what I'm going to explain it also in English. You see Taribo West, Kanu, Okocha, and Victor Ikpeba and Rufal of them. Let me give you one point. You see 1996 World Cup, I wanted to say. 1996, I wanted to say. It's 1996, sorry. 1996 World Cup. Sherry, World Cup yẹn. Nígbà tí Rashidi Yekini score, ó ní gbogbo wọn lára, wọn like ẹ̀. Wọ́n fẹ́ kó jẹ́ Kanu àbí Okocha ní kó ṣí first goal. Kúrúkọ wọn lè máa rí ǹsí, kán lè máa rí owó. Ṣé ń gẹ́tẹ̀ ǹsí? But no English movie. So you see this group, all this Taribo and Kanu, Nwako and Okocha, they are all criminals. They are a bunch of thieves and they are all losers. They are all old star and their star don't die, will die forever. You know what? Let me tell you something. Kanu lost his money through whatever business he's doing. Okocha lost his money also through bank because anything they do, they were not doing with good faith because they run a whole Nigerian victory. And that is why this curse descend on them. Both Taribo West and all of them, Victor Ikpeba, all of them. So they were jealous when Rashidi Yekini first did the first goal. They were jealous. They were just like angry about it. So why did he get the first goal? That they gave him the ball. He's supposed to pass the balls back because they want Kanu or Okocha to be the first person to score the goal. So they plan. They don't give him ball throughout anymore. So it was only Sunday Olise who was angry about that. So when you look at the match, Olise shoot one ball from the center and it was a goal because he was annoyed. Because all of them tried to block Rashidi Yekini out and nobody wanted to. So he was annoyed of all those who saw it. Then that's why he kicked down. Unfortunately, the ball was a goal. I know Sunday Olise very well. I've met Okocha very well also. We met in Krekade. I met him in Holland also because I was playing in Stevens Big by then. And I met him that time. I know Rudy Gullit that time. I don't want to talk about that. That's not where I'm going to now. I know Ikpeba, I met him only one time. And with, what's his name? Sunday Olise. I even live in Belgium together with Olise. I know where he stay. We met in Bia Palo with Ikpeba. I met it. But you see, Taribo West, that one is just an asshole. He's so poor like this church in the right. He's poor like that. This guy, he only live from all this Ashawo money. That's why I created that church, because there was nothing for him. He's a useless man. Quack
quack pastor is just one useless guy. You don't see anything. Not everything finished for him. Everything, because anything you do in this life, there's law of karma. Law of karma fall on all these people. Law of karma. That's why you see they are all bunch of losers. That's why you see they can only go to say they play ball for a bunch of losers like Tinubu. Somebody you know is sick. Both all of you that you go and play that yeyee and encourage him. All of you, your father go to shit for body. The way Tinubu is shitting for body, your father will carry this PP bag. You will carry and put for his shoulder. All of you are stupid and nonsense. You Taribo, you have nothing. If not because of all this ashawo in Italy, nothing for you. Even your church. See, most of the time, I believe these churches they will make money from the government because in Europe, the government at times give them little money to bring it up, but not those kind of this church. Now this ashawo money, all of them, Taribo ways they take survive. That's what he's using. This terrible, very useless guy. Very useless. Oh, weary. Oh, Lori Buruku. I'm gonna still say something again. Yoruba people, you have to be very careful from this Fulani slavery. You see what I'm saying? You have to be careful. Wọ́n dúró rárá. You have to be careful. Wọ́n dúró rárá. Òótọ́ mò ń sọ fún wọ́n dúró rárá. Ẹgbàá mi sọ wọ́n dúró rárá. Gbogbo àwọn tẹ́ ń pè tán rògbòn yẹn wọ́n dúró rárá o. Yoruba, you have to really stand up. And the Mashora and Baba Were yi ton so pa won join Yoruba nation sin àwọn fẹ́ gbé lórí burúkú Gani Adam tó ń pariwo Yoruba nation fake ni o. Bo yen fẹ́ hijack ẹ ló ń wá o. Òótọ́ mo sọ yín. So bo yen ma hijack ẹ ló ń wá then 2 game ni o ma jaja kan 2 game ni. Ṣé get insane. Àwọn group Tinubu ọ̀tọ̀. Ta yen fẹ́ dá nìkan gba Èkó ọ̀tọ̀ tún làwọn yẹn. Ṣé get insane. Then àwọn group ọba tó fẹ́ remain power àtàwọn olówó kan àtàwọn old governors tó fẹ́ rú wọn pọ̀ gan wọn pọ̀ ṣe meeting wọn pọ̀ gan tó ti rí pé wọ́n fẹ́ hijack Yorùbá nation wọ́n pọ̀ gan tẹ́ pé lórí burúkú wọn ní Nàìjíríà tá a mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n pọ̀ gan tó fẹ́ hijack Yorùbá nation then ṣẹ́dá àwọn group yẹn wọ́n ti pín sí mi wọ́n ṣọ́ra wọn ni but èmi ti mọ̀ pé Ọlọ́run máa fi èdè àìyedè sáàrin wọn wọ́n máa para wọn máa bára wọn tí wọ́n bára wọn jẹ́ má dà sí but àwa mọ̀ Yorùbá original tájọ́ mọ̀ ọkọ̀ táì pé ńgbà tẹ́pẹ́ adúró tán nígbà tí Yorùbá ń sunkún tó ń jìyà tá dúró tán àwa yẹn gangan ká wá young person tó máa dúró tó máa dàbí ìdí àgbọn tó máa bá tẹ gbogbo àwọn lórí burúkú bàbá olè oníjìbìtì àwọn ọba yìí káwọn ọba yẹn kan lọ ṣiṣẹ́ let them go and find job ọba is not go and find job it's nothing kò sí nǹkan tó ń ṣe they are useless you see it now wọ́n ń pa ọmọ Yorùbá wọn sọ̀rọ̀ so kí ni ìwúlò bàtà nígbà yẹn bí nǹkan kan ṣe ọmọ Yorùbá wọn wúlò. They can't help, they can't save. So why is the essence of these obas? Let them go and find job. And someone come and leader nínú abúlé wọn, come and leader nínú ìyàwó wọn. Kọ́yẹ́ pé wọ́n lọ jókòó. So we have to be careful of this. Ẹ̀yin lórí burúkú religion leader, ẹ má kó religion orí burúkú ṣì yín, ẹ má kó wọlé Yorùbá, ẹ kó orí burúkú yín lọ. I will end this video here. If there's any other new thing, I'm going to come out again and say that. Thank you very much. Go to Jimmy Boy True Talk. I did today 3 or 4 different short video. These